Yorùbá dàràbà lóde ò, ẹ jẹ́ ká fẹ̀yẹ fún ẹyẹ. Ẹ̀yin tèmi nílé lóko lájò lẹ́yìn òde lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin, mo kí oyún inú, mo kí ọmọ ìrákòrò, mo kí ọmọ tó ṣẹ̀ṣẹ̀ ń fẹsẹ̀ lélẹ̀, kódà mo kí pupa ilé, mo kí dúdú ilé, mo kí ẹni kúkúrú ilé, mo kí gbogbo àgùntàṣọ́lò tó wà láàrin ọ̀dẹ̀ pé ǹjẹ́ dáadáa ni mo bá yín bí. Orúkọ mi náà ni Ọlámídé ọmọ Adémọ́lá, wọn nílùú Ògbómọ̀ṣọ́ Ajílété, ìlú tó gbé tí ń jẹ kàkán tó mú kọ yangan, ọmọ wọn nílé Akíntọ́lá. Nínú fọ́nrán yìí mo fẹ́ ṣe àgbéyẹ̀wò òwe Yorùbá kan tó sọ wípé ìfẹ́ àfádìyẹ ò dénú bí kò ṣe ká pa á jẹ lọ. Ìtàn kan ló jẹ́ sábàbí òwe Yorùbá yìí tí mo máa gbéyẹ̀wò nínú fọ́nrán yìí, mo gbàgbọ́ pé ẹ̀ ń bá mi bọ̀. Ṣẹ̀rí nígbà láéláé ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn, ìbàrìbá kan wá sí ilẹ̀ Yorùbá láti wá ṣiṣẹ́ gẹ́gẹ́ bí alágbàṣe oko. Ó dé sọ́dọ̀ àgbẹ̀ kan nínú ìlú kan nígbà náà lọ́hùn tó ń bá ṣiṣẹ́ gẹ́gẹ́ bí alágbàro. Àgbẹ̀ yìí ó jẹ́ ẹni tí ó yan ìbàrìbá yìí gẹ́gẹ́ bí ẹnì kan ṣoṣo tó ń bá ṣiṣẹ́ nínú oko rẹ̀. Nítorí náà kò lọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ nínú oko, ó dúró lórí ìbàrìbá yìí nìkan nítorí pé ìbàrìbá yìí ó jẹ́ akíkanjú tó mú iṣẹ́ náà lọ́kùnkúndùn, kò fiṣẹ́ jáfara, bẹ́ẹ̀ ni kì í rojú. Ohun kan tó wá ṣe pàtàkì fún yín láti mọ̀ ni wípé níbi tí ìbàrìbá yìí ní agbára láti ṣiṣẹ́ dé, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ pé olówó rẹ̀ ló máa wá ń ṣe lọ́wọ́ iṣẹ́ láti lè dáwọ́ iṣẹ́ dúró. Torí náà á tẹpá mọ́ṣẹ́ látàárọ̀, bí olóko rẹ̀ ò bá tí ì wọnú oko wá kó wá sọ wípé ó yá wá sinmi díẹ̀, ìbàrìbá yìí ò ní sinmi. Ṣé wá rí ní ọjọ́ kan, olóko yìí gbéra pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ láti inú ìlú lọ sínú oko láti lọ rèé wo ìbàrìbá yìí níbi tó ti ń ṣiṣẹ́ nínú oko pé gbogbo ló bá iṣẹ́ ọ̀hún dé. Gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ ni, torí pé kì í ṣe àkọ́kọ́ kì í ṣe lẹ́ẹ̀kejì tí olóko ìyá ti lọ máa wo ìbàrìbá yìí nínú oko. Ohun kan tó jẹ́ kàyéfì nípa ìbàrìbá yìí ni pé bí olóko kò bá ti wá sí lọ́wọ́ iṣẹ́ kì í dáwọ́ iṣẹ́ dúró, ó fẹ́ràn láti máa ṣiṣẹ́, kódà kì í rojú, kì í sì wo aago ṣiṣẹ́ gan pẹ̀lú. Ṣé rí lọ́jọ́ tí mò ń sọ yìí, nígbà tí olóko àti ọ̀rẹ́ rẹ̀ dénú oko láti lọ wo ìbàrìbá yìí, wọ́n bá níbi tó ti ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ìṣe rẹ̀. Oorun ti kàtàrí, ó ń ṣiṣẹ́ takuntakun, bẹ́ẹ̀ náà ló ń làágùn lákọlákọ. Nígbà náà ni olóko yìí wá sí lọ́wọ́ iṣẹ́ pé ìbàrìbá mi máa bọ̀ lábẹ́ igi yìí níhìn, wá jókòó, wá gbatẹ́gùn, ọkà ni mo ti bọ́ gbé wá yìí, jẹ́ òkèlè sínú, kó mu omi tútù lé kó tó padà sídìí iṣẹ́ náà. Gbogbo bí olóko yìí ṣe ń ṣe èyí, ọ̀rẹ́ olóko ọ̀hún yín mú sí ní pàkọ́, ó sì ń wò ó. Lẹ́yìn tí egbé ti regbé, tégbè ti regbè, tí ìbàrìbá yìí ti padà sínú oko láti tẹ̀síwájú nínú iṣẹ́ rẹ̀, ní ọ̀rẹ́ olóko yìí wá yín mú sí ní pàkọ́ pé ọ̀rẹ́ mi, ó rò pé òun ò mọ tó ń ṣe ni, ìfẹ́ àfádìyẹ kan ò dénú bí kò ju ká pa á jẹ lọ. Gbogbo kùrùkẹrẹ rẹ lórí ìbàrìbá tó ń bá ọ ṣiṣẹ́ yìí kò ju pé kó ba lè lókun láti ṣiṣẹ́ lọ́la lọ. Bó bá ṣe ń ṣe lọ́wọ́ iṣẹ́ lónìí pé kó wá sinmi díẹ̀ kó bùkèlè kó sì padà sídìí iṣẹ́, kò ju pé kó ba lè lókun kí ara má bàa béèrè tó bá dọjọ́ kejì. Ǹjẹ́ lóòótọ́ wá kọ́, ṣé ìfẹ́ tá a fádìyẹ kan tó dénú bí kò ṣe ká pa adìyẹ ọ̀hún jẹ? Bí bá rí ẹni tá a fún ládìyẹ ẹ̀sìn àbí tá a bùn ládìyẹ pé kó pa jẹ, tó máa kọ́kọ́ ń bọ́ adìyẹ ọ̀hún tó ń fún lóúnjẹ kó tó di pé ó dọjọ́ tí yóò pa adìyẹ ọ̀hún jẹ. Oúnjẹ tó fún un kì í ṣe pé kó ba lè ní okun àbí ìkankan náà jù bẹ́ẹ̀ lọ, bí kò ṣe pé kó má bàa tí ì kú ṣáájú ọjọ́ tí yóò pa jẹ ni. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ ọ̀hún ṣe rí ní àfífà òwe ọ̀hún jáde pé ìfẹ́ àfádìyẹ kan ò dénú bí kò ṣe ká pa á jẹ. Ǹjẹ́ àlàyé òwe yìí yé wa bí? Nígbà wo gan-an la lè parọ́ òwe yìí? A lè parọ́ òwe yìí nígbà tí a bá rí ẹnikẹ́ni tó ń ṣe kùrùkẹrẹ tó ń ṣáájú ju bó ṣe yẹ kó ṣe lọ, nítorí pé bóyá ó ní àǹfààní kan tó fẹ́ jẹ nídìí ohun tó ń ṣe kùrùkẹrẹ lé lórí yìí, láti wá rí pé kùrùkẹrẹ ọ̀hún ti ń pọ̀ lápọ̀jù. A lè jẹ́ kó mọ̀ pé ìfẹ́ tá a fádìyẹ kan ò dénú bí kò ṣe ká pa á jẹ lọ. Ẹ̀kọ́ wo la wá rí kọ́ nínú òwe yìí? Ẹ̀kọ́ àkọ́kọ́ tí mo lè fi tó wa létí pé a rí kọ́ nínú òwe yìí, òun náà ni wípé káyé ṣe ohun tí ó máa mú ìfura dání, àbí ká sọ wípé káyé hùwà tó máa mú ìfura dání. Nítorí pé tá a bá ṣe hùwà tó máa mú ìfura dání, àyè á fẹ́ bẹ̀ díẹ̀ wò, wọ́n á yẹ̀ dí èrèdí nǹkan tá à ń ṣe ọ̀hún wò pé kí ló lè ṣokùnfà ohun tá à ń ṣe kùrùkẹrẹ lé lórí yìí. Ǹjẹ́ àlàyé ọ̀rọ̀ mi yé wa? Àti wípé ohunkóhun tá a bá mọ̀ pé ó máa ṣe wá láǹfààní, ẹ jẹ́ kí a jà kúnra láti máa ṣètọ́jú rẹ̀ kó ba lè ṣe wá láǹfààní gẹ́gẹ́ bá a ṣe fẹ́ náà. Ǹjẹ́ bó bá rí bákan náà, mo ti parí ètò tòní, a ò ní rí jù báyìí lọ nínú fọ́nrán yìí. Nínú fọ́nrán mìíràn tí wọ́n máa fi léde
ní àtúntò máa gbé àwọn òwe Yorùbá mìíràn yẹ̀wò àtàwọn gbólóhùn Yorùbá tó gbópọn láwọn àgbéyẹ̀wò nínú àwọn fọ́nrán mìíràn tó ń bọ̀ lọ́nà. Títí dìgbà náà, kí Elédùmarè bá mi ṣọ́ yín kó ṣọ́ èmi náà. Nǹkan ò ní ṣe yín, nǹkan ò ní ṣẹ̀mí yín, ọmọ aráyé ò ní jalè kán pẹ̀yìn ni o.